àwọn bandits dìkòkò máwọn ọmọ ológun wa ẹ̀yin èèyàn látàrí àṣeyọrí ńlá táwọn ọmọ ológun wa ṣe lọ́jọ́ sátọ̀dẹ̀ tó kọjá yìí lọ́jọ́ sátidé nírọ̀lẹ́ nìkan bíi aago 6 lọ́jọ́ 4 oṣù 4 ọdún 2026 táwọn àánú rẹ̀ yìí àwọn ọmọ ológun wa wọ́n fi ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn bandits yìí wọ́n fi ṣòfò dànù tá bá ń sọ̀rọ̀ nínú àwọn àṣeyọrí táwọn ọmọ ológun wa ti ṣe látìgbà tá ti wà nú ọdún yìí pàápàá jùlọ gan látìgbà tí wọ́n ti ń ṣe àkọlù sọ́dọ̀ àwọn bandit tọ́jọ́ sátidé yìí òun ló ní kìmí jù ẹ wá wo bí wọ́n ṣe gé orí àwọn bandit àwọn terrorist afẹ̀míṣòfò wọ́n gé orí wọn gé ọwọ́ wọn wọ́n gbé orí wọn dání báyìí ẹ wo telegram channel tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí ní comment section yẹn tàbí whatsapp channel wa ẹ wá lọ wo orí àwọn ọmọ àlẹ́rò àdúrà lẹ́rò ọ̀kan nínú àwọn àgbákò báńdíìtì àwọn ìbẹ̀rù báńdíìtì lórílẹ̀‐èdè nàìjíríà tó jẹ́ pé wọ́n ti ń fìgbà kan declare ọ̀gbẹ́ni yẹn àdúrà lẹ́rò wípé òun ni most fearful kingpin leader àwọn bandit leader lórílẹ̀‐èdè nàìjíríà ó wà lára àwọn tó jẹ́ pé ìbẹ̀rù bojo ni táwọn ọmọ ológun bá ṣe ń gbórúkọ ẹ̀ báyìí jẹnajẹna á máa dé bá wọn àwọn ọmọ ẹ̀ mẹ́ta làwọn ọmọ ológun wa ni wọ́n fẹ̀mí wọn ṣòfò dànù lọ́jọ́ sátidé yìí kódà àwọn táwọn bandits ti pa lọ́jọ́ tí mò ń sọ yìí more than 50 bandits more than 50 terrorists làwọn ọmọ ológun wa ni wọ́n padànù nípa àfọ́náfọ́nsún ni o ẹ wá bọ́n ṣe gé orí tó ń gé apá gé ọwọ́ wọ́n yẹ̀yẹ́ wọ́n fi wọ́n ṣẹlẹ́yà lọ́jọ́ sátidé tá lò tán yìí ẹ wo comment section fídíò yìí link ń bẹ ń bẹ telegram channel wa pẹ̀lú whatsapp channel wa ẹ̀yin tí ẹ bá ti follow channel yẹn you are missing a lot because gbogbo àwọn footages tá a láǹfààní láti máa fi sórí facebook àbórí youtube ń bí báyìí ibẹ̀ yẹn lẹ ti máa láǹfààní láti rí ẹ̀yin èèyàn tí ẹ ò bá gbàgbé náà ìkejì ẹ̀wẹ̀ mọ̀ ń bá ọmọ ètò ìdè o lọ́jọ́ sunday lọ́jọ́ ọdún táwọn èèyàn ń celebrate àjíǹde jésù tẹ́ ò bá gbàgbé mo ṣe ìròyìn kan níbi tí àwọn bandits tó ti ṣe àkọlù sílé ìjọsìn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́jọ́ sunday tí wọ́n sì fi ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fi ṣòfò dànù ṣe ráwọn tí wọ́n pa lọ́jọ́ sunday yẹn ẹ tún máa rí àwọn yẹn náà nínú comment section telegram channel wa pẹ̀lú whatsapp channel wa yẹn àwọn bandits yìí ọ̀dájúmọ̀ ni wọ́n o ẹ wá wo mo ṣe gé orí tọpọlọ sì ń yọ jáde báyìí ẹ̀yin tẹ́ ẹ bá láyà ẹ má lọ wo àwọn kinní yẹn o because ó wà scary ó ń dẹ́rùbà yàn pàápàá jùlọ àwọn tí ò bá lọ́kàn tẹ́ ẹ lè máa rí àwọn nǹkan tó jọ mẹ́jẹ̀ bí nǹkan ó máa scare ẹ̀yin tẹ́ ẹ kájú ẹ má lọ gbégẹ̀ sí o torí pé kíni bẹ́ẹ̀ bá ṣe ń wo àwọn kinní yẹn ó lè máa ṣe yín bákan láǹfààní láti put sórí facebook ń bì gbogbo ẹ̀ pátá ń bẹ lórí telegram channel wa àti whatsapp channel wa ẹ̀ bọ́n ṣe waste life ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fi ṣòfò dànù wọ́n pa àwọn èèyàn nípakúpa nípa àfọ́náfọ́nsú wọ́n gé etí gé orí wọ́n split orí yẹn báyìí ẹ wá wo ọpọlọ bó ṣe ń jáde àwọn kìrìsìtẹ́nì tó ń wà nù ilé ìjọsìn tó ń sin ọlọ́run wọn tó ń sọdún wọn jẹ́jẹ́ tiwọn táwọn bá lè ti wọnú lé lọ tó ń wọnú church lọ tiwọn tó ń sì ṣe àkọlù síbẹ̀ ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jí gbé lọ lọ́jọ́ sàǹsọ yìí ẹ̀yin èèyàn orí ètò yín ètò wa náà ni mo wà ǹjọ́ ti gbọ́ ìwọ tó bá gbọ́ nǹkan tí ń lọ́nu ayé ọlọ́run má jẹ́ kí yẹn dòkú nígbà tí yẹn ń bẹ láàyè o ẹ̀yin tẹ́ bá ń bá kàn ní ìpàdé fúngbà àkọ́kọ́ tẹ́ ò tí ì follow wa abẹ́ ò tí ì subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí bẹ́ẹ̀ ni aago kélébì kan náà ń bẹ ń bẹ notification bell ni wọ́n ń pè é òun gangan ni yóò máa ta yín lólobó ní gbogbo tá a bá ti ń ju fọ́nrán sórí ìlà yìí ẹ̀yin yàn mí lọ́jọ́ sátidé ta lò tán yìí ọjọ́ 4 oṣù 4 ọdún 2026 tá wà nínú rẹ̀ yìí tá a bá ń sọ̀rọ̀ nípa àṣeyọrí táwọn ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ti ṣe so far so good láti ìgbà tí wọ́n ti ń ṣe àkọlù sáwọn bandits yìí tọjọ́ sátidé la lè pè ní àṣeyọrí kan gbòógì tó jẹ́ pé wọ́n ṣe dáadáa tí wọ́n múnú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n múnú wọn dùn lótìtú àti lódodo láti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn wípé bandits pa àwọn ọmọ ológun wọ́n fara pa wọ́n ṣe gbá wọ́n ṣàwo àmọ́ àkọlù táwọn ọmọ ológun wá ṣe lọ́jọ́ sátidé tó lọ yìí wọ́n fi ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n fi ṣòfò dànù tá bá ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ ológun ẹ wò àwọn ọmọ ológun orílẹ̀ wa
wọ́n dúró tán wọ́n dúró digbí tí ò bá kí ṣe pọ́rọ̀ yẹn lọ́wọ́ kan òṣèlú nú wọn bá ti neutralize gbogbo àwọn terrorists yẹn tán pátápátá tí ò ní ṣẹ́gun kankan nù wọn torí pé àwọn ọmọ ológun wa they are well trained wọ́n perform excellently lọ́jọ́ sátidé ẹ wò wọ́n ní army base kan tí ń bẹ ní Zamfara ní Safe local government area ní Kushingako ibẹ̀ yẹn gángan àwọn bandit náà wá o wọ́n pọ̀ lọ ṣùà about bíi 300 of them 300 terrorists ni wọ́n ṣe àkọlù sáwọn ọmọ ológun wa wọ́n dé bá wọn lójijì ni àmọ́ àwọn ọmọ ológun wa wọ́n ò fi taratara sun bó ṣe kófìrí wọn pé àwọn bandit wọ́n ti dé agbègbè wọ́n ti fẹ́ máa ṣe àkọlù sáwọn lọ́gán gbogbo wọn sáré activate ẹ wá bọ́n ṣe dojú ìbọn kọra wọn wọ́n bẹ̀rẹ̀ sí yìnbọn wọ́n yìnbọn ìró ìbọn ní ró kólákólá ní ń dún kùsẹ́kùsẹ́ ń dún lákọlákọ bó ṣe ń jáde lọ́tún ní ń wọlé lọ́sì ẹ wò wọ́n gbéná wojú ara wọn wọ́n jọ mú nǹkan lẹ̀ àmọ́ àwọn ọmọ ológun wa wọ́n fẹ̀mí àwọn bandits more than 50 of them wọ́n fẹ̀mí wọn ṣòfò dànù lọ́jọ́ sátidé tá a lò tán yìí ẹ̀yin èèyàn ẹ bá ń gbóṣùbà káre fáwọn ọmọ ológun wa ní comment section yẹn ẹ máa sọ fún wọn pé well done torí àwọn Yorùbá bọ̀ wọ́n ní yìnyínyìnyín kẹ́ni ó sè mí bàbá rẹ̀ kú ni èèyàn tá a bá ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà akónilẹ́rù lọ ni ó dàbí ọlọ́ṣà tó wọlé ti ní yẹ̀wù tó kẹ́rù ẹni lọ ni a gbọ́dọ̀ máa mórí àwọn ọmọ ológun yìí wú kán bá lè máa ṣe dáadáa sí irú nǹkan báyìí làwọn máa rí ẹ wá wo ọ̀kan àwọn mẹ́ta nínú àwọn ọmọ àdúrà lẹ́rò ọ̀kan nínú àwọn ògbóǹtarìgì ṣé ògbóǹtarìgì ni kí n pè ní àwọn ọ̀dájú abiyamọ bandits ọ̀kan nínú àwọn tó burú jáì jù nínú àwọn ọ̀gá àwọn bandits ọmọ ẹ̀ mẹ́ta ni wọ́n pa wọ́n láwọn ọmọ ológun ti fìgbà kan declare wanted àmọ́ wọn ò wulẹ̀ declare wanted torí pé kíni wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ gbà ni wọ́n ti làwọn ọmọ ológun ti rí tí wọ́n ṣe arrest ẹ̀ àdúrà lẹ́rò kò kí ń ṣe kékeré nínú àwọn bandits nílẹ̀ yìí o mẹ́ta nú àwọn ọmọ ẹ̀ ni wọ́n pa ìkanra yẹn ló wá fi ń ṣe ìtara pé òun fẹ́ retaliate òun fẹ́ gbẹ̀san padà lára àwọn ọmọ ológun wa àmọ́ àwọn ọmọ ológun wa náà wọ́n sùn o bẹ́ẹ̀ ni àwọn gan ṣetán wọ́n ṣetán kó máa bọ̀ wọ́n tún ṣe kìíní yẹn fún wọn ni ẹ bá sọ fáwọn ọmọ ológun pé yóò máa jẹ́ wọ́n ṣe kọ́ lọ́ọ́ máa ràn wọ́n lọ́wọ́ ṣe nínú àwọn bandit táwọn ọmọ ológun wa padà lọ́jọ́ yẹn kàṣí ńlá àwọn tó jẹ́ ògbóǹtarìgì nínú wọn tó dúró tán àwọn ògúnnágbòǹgbò nínú àwọn terrorist tí ń domi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú ẹ̀ẹ́dógó bọ́ntín kàṣálà ilíà yétì ọ̀pọ̀lọpọ̀ wọn bá yẹn tó jẹ́ pé àwọn bíi méje nínú àwọn tó dúró tán tó jẹ́ pé ó ń wà important tó ń take important role lọ́dọ̀ àwọn bandit yẹn àwọn ọmọ ológun wa waste life wọn dànù lọ́jọ́ sátidé eléyìí tí a lò tán yìí èkejì ẹ̀wẹ̀ ẹ̀yìn èyàn tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé lọ́jọ́ Sunday a ṣe ìròyìn kan pé àwọn bandit wọ́n ya abo ilé ìjọsìn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tó ti fi ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn kìrìsìtẹ́nì tí wọ́n fi ẹ̀mí wọn tí wọ́n fi ṣòfò dànù lọ́jọ́ Sunday tá a lò tán yìí tó jẹ́ Easter Sunday lọ́jọ́ táwọn ọmọlẹ́yìn Jésù àwọn kìrìsìtẹ́nì tí wọ́n ń ṣe àjọyọ̀ ìbí Jésù àwọn bandit lọ dé bá wọn lálejò nínú church méjì ọ̀tọ̀ọ̀tọ̀ àti Anglican church kan Equa church àti Anglican church kan wọ́n ṣe àkọlù síbẹ̀ àwọn tí wọ́n pa lọ́jọ́ yẹn ẹ wo comment section fídíò yìí ẹ wá wo fídíò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ wo bó ṣe ba yí aláyé jẹ́ tí wọ́n ṣe gé orí àwọn èèyàn tó yẹ pé wọ́n pín orí yẹn báyìí tọ́pọ̀lọ́ sì ń ṣò nínú fídíò yẹn gbogbo ẹ̀ ń bẹ ní comment section nísàlẹ̀ fídíò tẹ́ ń wò yìí ẹ lọ sí comment section yẹn nísìn ẹ farabalẹ̀ rí gbogbo ẹ̀ ẹ wò àfikọ́ náà ọba Èdùmàrè kó máa ran àwọn ọmọ ológun wa kó máa ràn wọ́n lọ́wọ́ adìẹ ńláàgùn o irun ara ẹ̀ ni ò já mọ́ ẹ̀yin èèyàn mi àníre jù báyìí lọ́rọ́ ilé tí mo mú wá fún yín sáà yìí mo kàn ní sáré báyìí mú wá ní lóníbélé ń jó kí n sáré fi tó yín létí gẹ́gẹ́ bí ìlérí tá a ṣe fún yín pé àníjẹ́ kójú yín fọ́ bẹ́ẹ̀ náà làsìn jẹ́ kétí yín di sí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tiwa ń bì àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ àdàbà a tún ti fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́ṣà
odídẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé, ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le, ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí, ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa, ìwọ tátọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ, ìwọ ọkùnrin tára rẹ̀ ò le, ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde, ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé, ìwọ ọkùnrin tó ń retí ọmọ, ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó, ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.